lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Mo kí nínú ilé mo kí lẹ́ẹ̀dẹ̀ yìí Òwe Yorùbá TV náà la tún bọ́ sí àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi níbi tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa òwe Yorùbá ní bọ́mọ ọ̀gbẹ́ náà kì í fẹ́ náà sí i ká níyì gbogbo Yorùbá gbogbo àwa ìran Yorùbá gbogbo àwọn ọmọ Odùduwà pátápátá ńlá láǹfààní láti mọ ìjìnlẹ̀ òwe láti gbọ́ òwe jinlẹ̀jinlẹ̀ ó ṣeéṣe kí ẹ̀yà tó kù kí wọ́n mọ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ tá a bá ń bára wa sọ ìdí ni pé tá a bá ń sọ ọ̀rọ̀ ṣákálá yóò tètè yé wọn ṣàṣà lọ́mọ ẹ̀yà míì tí ọ̀gbọ́ Yorùbá bó tiẹ̀ ṣe tátàtà ó lè má gbọ́ jinlẹ̀ ṣùgbọ́n yóò gbọ́ eléyìí tó lè fi báyàn sọ̀rọ̀ tàbí tó lè fi tajà tàbí tó lè fi bóyàn tàbí tó lè fi gbọ́rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ìdí nìyí tíran Yorùbá fi nílò òwe àkànlò èdè ẹ̀sà àti àwọn ọ̀rọ̀ àyínìke àyínìpadà bí ẹ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òwe Yorùbá fún ti sáà yìí ó ní mo pè ní ká dọ̀bálẹ̀ fún aràrá kò pé ká má ga jù tá a bá dìde ká dọ̀bálẹ̀ fáràrá kò pé ká má ga jù tá a bá dìde ọ̀pẹ̀yàn lọ́jọ́ wípé ohun tó yẹ kó tẹ̀ wọ́n lọ́wọ́ ìgbéraga èmi náà irọ́ o sọmọ inú mi irọ́ o sẹ́ni tí ò tó mi irọ́ o sẹ́ni tó jẹ́ pé láyé ìgbà kan èmi ni mo máa ń pàṣẹ fún irọ́ ó sì jẹ́ kí wọ́n pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ká dọ̀bálẹ̀ fáràrá kò pé a má ga jù lọ tá a bá dìde eléyìí túmọ̀ sí pé ká gba ìgbín mọ́ra kò sọ pé àjámọ̀ nǹkan kan èdè ni pé bí ọ̀kánjú ẹni bá so sí ńlá ti ka ẹni ìfọ̀tọ́sí ní pé lára mọ̀ ohun tó bá yẹ kéèyàn ṣe láwọn àkókò kan ẹ yé jẹ́ ká fi ọkàn sí wípé tí n bá jẹ́ kó ṣe fún mi yóò sì règún lọ́jọ́ iwájú bí ò bá sóore bí ò bá sísẹ̀lẹ̀ kò ní sí tàn bí ò bá sóore kò ní sí règùn ìran ẹ̀dá ádámọ̀ náà ní sí règùn ni Yorùbá fi ní ká dọ̀bálẹ̀ fáràrá kó sọ pé ká má dìde ká má ga jùlọ tá a bá dìde eléyìí ni pé ká torí nǹkan kan gba nǹkan kan mọ́ra kò sọ wípé àjámọ̀ nǹkan kan kí ọkọ ṣe ìyàwó ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé kì í ṣe ọkọ mọ́ kò sọ wípé kì í ṣe adé orí ẹ̀ mọ́ ebi kí àlàáfíà ò lè jọba ni ìdí ni pé kò sẹ́ni tí wọ́n fẹ́ ṣẹ̀ nínú wa tí ò ní fẹ́ kéèyàn tọrọ àforíjìn lọ́wọ́ ẹ̀ ọ̀dà ìyàwó mi mo ṣe àforíjìn mi má bínú ó ṣèèṣì ni mọ̀mọ́ n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ a máa wú obìnrin lórí púpọ̀ ìdí ni pé àwa tá a jẹ́ ọkùnrin náà báwọn obìnrin wa bá ṣẹ̀ wá ọmọ ń wà lórí ẹ̀mí wa wípé bí ó bá tọrọ àforíjìn n ó sì fìyà kinní kan jẹ́ kò yẹ kó lè orí bẹ́ẹ̀ ìwọ ìyàwó ọsẹ ọkọ rẹ kò sí nítorí kọ́ má lè bẹ́ tàbí tọrọ àforíjìn lọ́wọ́ rẹ̀ bákan náà ká fi ọwọ́ méjèèjì gbé ẹbọ fún ajóni lọ ṣebí ká lè ba àrọ́ náà kọjá ni ṣebí kó lè ba àjẹ́ àgbáyé ni àbí Yorùbá ní ẹni tí ò ní já jẹun yó á sì bomi rẹ̀ mọ́sàsì eléyìí túmọ̀ sí pé á dàmí ọkà rẹ̀ méjì tá a gbé kaná ni ńgbà tí mọ̀ pé bàbá fagídí ṣèyí o kò ní jẹ́ ajẹun yóò lábàá kúkú rotí ẹ̀ mọ́ láti ilẹ̀ ni ó bá fi jẹ́ ká jẹ oúnjẹ wa lájẹ gbádùn eléyìí túmọ̀ sí pé ẹni tí ó bá fẹ́ gbélé ayé àwọn ẹbọ kéékèèké tí gbalá ìkúlà dandan ni kó gbìyànjú láti máa tabọ ẹnu ni Yorùbá fi pé ká dọ̀bálẹ̀ fáràrá kò pé a má ga jù lọ tá a bá dìde fífọ́ méjèèjì gbé ẹbọ fún ajóni lọ yóò ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọba yóò sì rí ni gẹ́gẹ́ bí ẹni tí ó nítẹríba tàbí tó bọ̀wọ̀ fágbà ó ṣeéṣe kó jẹ́ pé torí kó lè já rọ́nà lọ làwa fi ṣe ṣùgbọ́n bá a bá ṣe ó lè dogun dọdẹ ó lè dí wa lọ́wọ́ ibi tá a fẹ́ dé lásìkò ó lè má jẹ́ kéèyàn ó rìnrìn àjò rẹ̀ rìn jákè ó sì lè má jẹ́ kí ẹ̀mí ẹni ó gùn kí wá ló dé tá a kúkú wá dọ̀bálẹ̀ fáràrá lójú ẹni gbígbà tá a bá kú ńbẹ̀ tán tó bá wù wá la lè ṣe ká sí àpọ́nlé tọmọdé tàgbà kò dín ọjọ́ orí ẹni kù o ẹlòmíì ìjà àgbà ni ọmọ ìjà káàkiri mo ju lágbájá lọ nà ó èmi àti làkàṣègbè kì í ṣẹgbẹ́ èmi àtẹ̀gbọ́n lámọrin ìlàjọjọ́ rẹ̀
àbúrò àbílẹ̀ kẹta sí mi ní làkàṣègbè kò síbi tó fẹ́ gbé ni dé o. ìdí ni pé ìbànújẹ́ lọ́jọ́ orí ipò làgbà ká ṣe àpọ́nlé tọmọdé tàgbà kárí hàn lókèrè ká ṣàríyá ká tẹríba ẹni tí ò tó ni lọ́jọ́ orí ká ṣe àpọ́nlé ẹ̀ nípa lílo ẹ fún ni. ẹlòmíà ní ó ní lò fún mi kò lo ẹ fún mi ìgbà tí ò lo ẹ fún mi èmi náà ní lo ẹ fún kò dín kankan kù bẹ́ẹ̀ ni ò sì fi kún kankan nínú tó fẹ́ jẹ́ láyé. ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó ní ò lo ẹ fún ọ yìí tàbí torí pé ó ń lo ó fún ọ yìí ó lè jó ní kọ́kọ́rọ́ àṣeyọrí rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ má sì mí gbọ́ o ọlọ́run gangan nìkan ló ní kọ́kọ́rọ́ àṣeyọrí lọ́wọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan ní atọ́kùn láti fani débi gíga ṣùgbọ́n nítorí wípé a rí gẹ́gẹ́ bí ọmọ inú wa tàbí ẹni tí ó yẹ ká tẹríba fún àwa ń dúró láti ta kàngbọ̀n pẹ̀lú ẹ̀ láti jẹ́ kó ríra ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó kéré sí wa ó ṣeé ṣe kó mọ́ láǹfààní àti ranni lọ́wọ́. ọmọdé mi a máa ràn àgbà lọ́wọ́ nítorí ìtẹríba ń pé kò rí mi lọ́mọdé kò wò ó pé torí pé mo jọ́ ọmọdé ó máa ń ṣe àpọ́nlé mi bí àgbàlagbà ni n ó sì wá ràn án lọ́wọ́ ni Yorùbá fi pé ká dọ̀bálẹ̀ fáràrá kò pé a má ga jù lọ tá a bá dìde ká dọ̀bálẹ̀ fáràrá kò pé a má ga jù lọ tá a bá dìde. irúfẹ́ èèyàn wo la ń lo òwe yìí fún ẹ ti rí yọ nínú àkàwé àti àfiwé mi tí mo ṣe sẹ́yìn nípa òwe yìí. àwọn èèyàn tá a máa ń lorú òwe bẹ́ẹ̀ fún ni ẹni tí ò bá fẹ́ gbà fẹ́nìkejì rẹ̀, ìyàwó tí ò fẹ́ gbà pọkọ lólówó orí aya, ọkọ tí ò fẹ́ gbà wípé ọkùnrin náà máa ṣe àṣìṣe láwọn àkókò kan ṣùgbọ́n ká má rí obìnrin nírì ẹrú tó ń táwa náà bá ṣe nǹkan tí ò da ẹ jẹ́ káwa náà tọrọ àforíjì. tàbí ọmọ tí ò fẹ́ gbà fún àwọn òbí ẹ̀, tàbí àbúrò tí ò fẹ́ gbà fún ẹ̀gbọ́n, tàbí ẹni tí ò fẹ́ gbà fún ajúnilọ ńláwà pé ká dọ̀bálẹ̀ fáràrá kò pé a má ga jùlọ tá a bá dìde. ó ṣe já pé wèrè lọ́kọ ìyàwó kò lè jẹ́ arọ́nà lọ. Yorùbá, mo fẹ́ràn Yorùbá púpọ̀. sàdánkátà fáwọn àgbà tí wọ́n ṣẹ̀ wálẹ̀. ká dọ̀bálẹ̀ fáràrá kò pé a má ga jùlọ tá a bá dìde. òwe Yorùbá fún ti sáà tì yìí nù, àbí kí n pé òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí nù. òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe, bọ̀rọ̀ bá sọnù òwe la ó fi ka. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Òwe Yorùbá TV, Òwe Yorùbá TV pẹ̀lú àwọn channel àkàndá tó tún kù bíi Oríkì Yorùbá TV, Àṣà Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́kan, Akọ́mọlédè Yorùbá TV níbi tá a ti ń kọ́ nípa èdè Yorùbá, Ìkórìtà Kò Yé Mi níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù, Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó live àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èdè àti àṣà Yorùbá ó wuyì ọ̀rẹ́ wàá pọ̀. fún nǹkan pàtàkì tẹ́ ẹ bá ní lọ́kàn tẹ́ ẹ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +1 937 969 0257 +1 937 969 0257. kò ní torí mi bàjẹ́, kò ní tọwọ́ mi fọ́nká. èdè àti àṣà Yorùbá rẹwà púpọ̀, ẹ jẹ́ a jọ gbé e lárugẹ. ájú wá ṣe o.